wọ́n pa Bíọ́lá, wọ́n pa Kíntọ́lá, wọ́n pa Délé Gíwá, wọ́n pa Kẹ́nsàrò Wíwá, wọ́n dẹ̀ pa Kúdírát Abíọ́lá. Mo fẹ́ fi fídíò kan hàn yín ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Finland. Ipa ribiribi táwọn Biafra ń kó, bọ́n ṣe ń fi ọkàn, ara, ẹ̀mí àti gbogbo nǹkan tó ní bọ́n ṣe fi ń jagun tó dẹ̀ ń ṣe declaration. Tó bá di ní 2nd of December tó kọ̀la tó kọ̀túnla yìí, làálàá wù, àkótópó á wù. Màá fi fídíò yẹn hàn yín, mo fẹ́ ṣàlàyé kankan fẹ́yìn ọmọ Yorùbá. Mo fi Ọlọ́run ọba bẹ̀ yín, ẹ bá mi subscribe sí Accord TV kẹ́ lè máa rí mi wò lóòrèkóòrè àti ní yàjóyàjó bóyá ń ṣẹlẹ̀ ká máa mú wá fún yín. Ọmọ Yorùbá ẹlẹ́kórìíra Sunday Igboho, arọ́pọ̀lọpọ̀ àwọn tó sọ pé àwọn ń tẹ̀lé tán ti dalẹ̀. Wọ́n ní wàhálà ẹ̀ pọ̀, ṣé wọ̀ nìkan ni? Kí ló ń gùn ẹ́ gàràgàrà? Kí ló gbójúlé? Ṣóògùn ló ní tó báyìí ni àbọ́lọ̀ náà ló dá ẹ lójú? Ìgbà tí mo wá wo sàkún ọ̀rọ̀ yẹn, tí mo jókòó, tí mo rò lọ sọ́tún sósì, mo wá wò pé ṣé ẹni tí ebi ò pa tó wá rẹ́ni tí ebi ń pa tó wá fẹ́ dá gbogbo ọgbọ́n, gbogbo ìmọ̀, gbogbo ète, gbogbo òye tó ní láti lè jọ ẹni yẹn kúrò lọ́fìn ebi àti payín keke àti ìbànújẹ́ àti ìyà tó ń jẹ, kẹ́ni tí ìyà ń jẹ yìí kó wá máa sọ fún ẹni tí ìyà ò jẹ tó fẹ́ ràn lọ́wọ́ wípé ta ló bẹ̀ ẹ́ níṣẹ́. Kò kí ń kọ́mọ̀, kò kí ń sábà wáyé bẹ́ẹ̀. Mo wá rí i pé ẹni tí ebi ò pa tó fẹ́ jẹ́ kí ìyàwó máa jẹ ẹni tí ìyà ń jẹ, òun ló wà nídìí pé tán bá lè kú kọ́kú. Mi mọ̀ bóyá analysis yẹn bóyá ó yé wa. Ṣówó ni Sunday Igboho ń wá ni? Ṣé yìí ni àbókìkí àbípò? Definitely none of the aforementioned. Ẹ jẹ́ ká kíyèsí, kí ló dé tí Yorùbá ń sọ̀rọ̀ àná di bá mi ojúmọ́ ó tó mọ́. Biafra ní àwọn ti dìde báyìí o, kò sí nǹkan tó máa yẹ, no going back ni. A rí díẹ̀ lára àwọn ẹ̀yà Ìgbò náà ò tán ni Biafra báwo kò lè wọ́ọ̀ká àfẹ́. Àmọ́ percentage àwọn ọmọ Ìgbò tí wọn ò support Biafra ó kéré jọjọ sí tàwọn Yorùbá. Ohun tó wá ń kọ mí lóminú, tó ń gba omijé lójú, òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sọ pé máa lọ àwọn ẹ̀yìn adó tiẹ̀ wọ́n tún ń dalẹ̀. Ìbéèrè tí mi ò bá wá béèrè lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá ni pé ṣé ńgbà t'Ọlọ́run dá wa, ṣé ó bu omi ìyà ó fi wẹ̀ wá ni, àbí ó bu òróró wàhálà ó fi pa wá lára? Kí ló dé tí ti Yorùbá máa ń yàtọ̀ ní gbogbo ìgbà? Wọ́n lọ́mọ ìyá rẹ̀ ń bẹnu ebi, ó ń bẹnu ewu, ó ń bẹnu ìpayín keke àti ìbànújẹ́, oníbó bá lè kú kó kú nítorí pé wọ́n ti rí jẹ. Ìjẹun alẹ́ tán kò tọ́jú èyí tó kù. Ẹni tó kanlẹ̀kùn ẹ pé bí ń pa òun, oníbó bá lè kú kó kú. Àmọ́ rí ò bá kú, kò sí nǹkan tó kàn ẹ́ bẹ́ẹ̀. Ẹ já kíyèsí o, ìtàn á sọ bá a bá ṣe ṣàyè. Kí ló dé tá à ń ṣe tánà di ara wa? Wàhálà yìí pọ̀. Wọ́n Nàìjíríà ó ti wà glaring everybody pé kò lè work. Ẹ dákun torí Ọlọ́run, ẹ wo fídíò àwọn ẹ̀yà Ìgbò yìí. Wọ́n làwọn ṣe tán, wọ́n làwọn ready pé pẹ̀lú omi ara àtẹ̀jẹ̀ ara wọn pé no going back lọ́rọ̀ Biafra. Lọ́tùnla òde nǹkan lá máa ṣẹlẹ̀ ní Finland. Ẹ wo. Free for you to see that we are in Helsinki. Yes. And we are not going back. Yes. And this is our people Yes. that will pilot us. Yes. And now they are going home. Yes. And we want to tell the world, this is the Helsinki. Yeah. That's why Mazba is fighting for us. Make Make sure that
Ẹ wo fídíò yìí o. He got us the freedom. Like ẹ comment. Look at Here how we we are. are. Biafra, freedom or nothing. It's God. You have heard it from the woman of God. We are here to make sure that we declare the independent state of Biafra after Yes. the referendum, Yes. which will be on the 28th. And then on the 2nd is the redeclaration of independent state of Biafra. And there's no going back to that. He said, Whatever the zoo people are doing, they have entered one chance. Yes. What we want this time is now or never. yes. Yeah, so there's no Already it's been question. signed in the Yes, heaven. yes. Chuko Kikabia must sign Nigoya, that na Helsinki where we get our referendum. And na Helsinki is where we are going to emerge. As I'm coming Yes. now, my identity is fully Biafra. Biafra. And you don't need to miss it. Biafra or You nothing. can get your ticket Here and we come are. over. Here we There are. is not. Helsinki. You can get your ticket. Helsinki, We here we love are. you, our Prime Minister, Mazi Simon Simon Ekpa. Ekpa. Once again, I want to say thank you for all the good work, for not giving up for us. Yes. All the stress, all the betrayal, all the suffering, all the cry. Mo ṣe bẹ́ẹ̀ gbọ́ ẹ̀dẹ̀ wo fídíò yìí. Yorùbá rororo bí iná alẹ́. Ṣé báyìí la ní kàtó? Ṣé báyìí la ní wàtó? Yorùbá àṣeburúkú ṣe rere bí ẹni èṣù ọ̀dàrà. Ẹja aṣayé káyé gún káyé ó lè nítumọ̀. Ká lè kọ̀tàn rèélẹ̀ torí ọjọ́ ọ̀la. À ń ṣe tánàdí ara wa púpọ̀ jù. Àwọn tó ń rí jẹ nídìí ìbàjẹ́, wọ́n fẹ́ kí àwọn tí ebi ń pa ó kú sínú ebi. Àwọn tó ń gbádùn, tó ń ṣe mìíkìn, tó ń ṣe mìídìn nínú àìdá, wọ́n rò pé báyìí ó ṣe máa lọ náà nù àníkú mọ́. Ara ń ni ọmọ Yorùbá o, àmọ́ ẹni tó bá kàn òun ló mú. Ẹ gbọ́rọ̀ mi, ara ń ni ọmọ Yorùbá, àmọ́ ẹni tó bá kàn òun ló mọ̀. But what I know is someday, anyhow, somehow, anyway, we are going to come together. We will come together. Subscribe to our TV. God bless you.